tí ọ̀kùn bá kú sí ni sàárè rẹ̀. Ibi tí ọ̀kùn bá kú sí ni sàárè rẹ̀. Ṣé ẹ mọ̀ túmọ̀ ìwé yìí? Ẹ fẹ́ mọ̀? Àbí kí n máa wé gèlè mi lọ? Ẹ jẹ́ n sọ fún yín. Èmi ni dókítà èdè Yorùbá. Mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè. Èmi gangan lèdè. Mo sì ń kọ́ni lédè Yorùbá lójúlówó. Tí Yorùbá bá pòwe pé ibi tí ọ̀kùn bá kú sí ni sàárè rẹ̀, kí ló ń tán tọ́ka sí? Kí ló ń tán fẹ́ ká mọ̀? Kí ni ọ̀kùn? Ọ̀kùn jẹ́ ọ̀kan lára àwọn kòkòrò tẹ́lẹ̀dùmarè dá. Ó máa ń fi àyà fà, ó sì ní ẹsẹ̀ púpọ̀. Ṣé wá ní bí ọ̀kùn ṣe rí yìí o? Kì í pani lára rárá, kò sì ní òórùn. Bẹ́ẹ̀ ni, ìdí nìyí tó yẹ pé ibi tó bá rìn dé tó ti gba ọjọ́ tiẹ̀, tọ́lọ́jọ́ ti dé bá, ibẹ̀ náà ni yóò ṣe kíni, ni yóò rà sí, tí yóò sọ kíni, tí ó wà yọ láwẹ́láwẹ́ bí òrùka. Ẹ ti rántí, a wá yọ bí òrùka síbẹ̀. Ibẹ̀ náà ni gbogbo àwa di yẹ̀pẹ̀ sí. Tó bá ṣe pé ẹranko tó ní òórùn tó máa ń rùn kan báyìí, ó ní ọ̀kùn. Kété tó bá ti kú tá a ti rí, á ti filẹ̀ bò láṣìírí. Bẹ́ẹ̀ ni, torí pé bá tiẹ̀ nílò rẹ̀ tàbí tó ṣe kinní, a ní fẹ́ kí òórùn rẹ̀ kó dani láàmú tàbí kó yọni lẹ́nu. Ìdí nìyí tí Yorùbá fi máa ń pòwe pé ibi tí ọ̀kùn bá kú sí, ibẹ̀ ni sàárè rẹ̀. Ohun tí eléyìí ń tọ́ka sí ni pé bí èèyàn bá pẹ́ níbì kan, tó ṣe pé pípẹ́ ẹbẹ̀ tàbí àjọgbé rẹ̀ kò pani lára, ó ṣeéṣe kó ṣe pé bẹ́ẹ̀ náà ni ó wà títí. Bí àpẹẹrẹ, bóyá ẹnìkan ó fìlú ẹ̀ sílẹ̀, ó lọ ṣiṣẹ́ ní oko ibì kan tàbí nílùú ibì kan tó ti wá dára lé, tí ìgbàgbépọ̀ wọn rọrùn wọ̀kúwọ́kú, tó tí rẹ ni bẹ́ẹ̀ bá kú, ó ṣeéṣe kó ṣe pé bẹ́ẹ̀ náà ni wọ́n á sí tí wọ́n ti sòkú rẹ̀. Kò ní ìdí pé wọ́n á máa ṣe kíni, wọ́n á máa ti lé rùkú lọ sí oko àbí tí oko rùkú wá sílé. Irú ẹni bẹ́ẹ̀ ó ti dòkú ọ̀kùn. Ṣó ti yé yín bí? Bí mo ti ṣàlàyé ẹ̀ yìí, ẹ pa lówe, ẹ lò lọ́rọ̀, kẹ́ fi sí comment section kí dókítà èdè Yorùbá rí. Ẹ láìkí rẹ̀, kẹ́ tún follow dókítà èdè Yorùbá.